àwọn olùgbé tó wá jáde alápinnu tó jáde àtàwọn tó láwọn regret pa ti campaign fún Tinubu wá ní ká tòyún sí baba. ó ti ẹnìkan kan pé iye báyìí ń tẹ̀ nǹkan báyìí fún yín o ṣùgbọ́n kò promise mi o pé tẹ́ ẹ bá ti bá parí ṣe bàbá òkò ń fún ẹ ní iye báyìí. bóyá ti dára lé pé bàbá mi ni. ní láàrin ìgbà tá à ń ṣe ó kó oúnjẹ wá fún wa pé oúnjẹ tán ní ká ha gbàtà ha ó jẹun ètò kù oníkàánú òpin láàrin ara wa apin kálukú gbé lọlé ẹ kálukú gbé lọlé rẹ tí ìṣe kan tí ìṣe méjì ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ó pè ń kalẹ̀ pé láì bá parí ètò ìbá ẹ̀ lọ́wọ́ gbà lẹ́gbà ẹ̀rọ kò sí bẹ́ẹ̀ fèmí o ṣùgbọ́n ó ní lọ́kàn láti ṣe dáadáa fún wa. ó sì wà lọ́kàn ẹ̀. láti ṣe dáadáa fún wa. bẹ́ẹ̀ ìgbà tó jáde kó ti ní ọdún kan ti kọjá ọdún méjì campaign 27 náà ti ń wọlé bọ̀ àbóhùn ló máa yàn mọ́ jáde pé ọkùnrin yóò fún wa nìkan tó sọ tó wà lọ́kàn. ó dẹ̀ sọ tó ní kápá láti ṣe. fún yín. fún wa fún ẹnìkọ̀ọ̀kan. lẹ́yìn ìgbà tá a kúrò tán ó pè àsí mítìn lẹ́yìn ìgbà yẹn tó fún wa ní nǹkan. bẹ́ẹ̀ ni. nǹkan bíi 10,000 àbí. owó kì í ṣe 10,000. owó gidi. owó gidi owó tó lóòkọ ni ló fún ẹnìkọ̀ọ̀kan wa. gbogbo ẹbí ọgọ́rùn-ún àbí àṣàyàn nù yín. gbogbo wa bá a ṣe wá iná lóní ká wá ó pe mítìn ní adẹ wá. kálukú sì lẹ́yìn lọ́lé. àbá ẹ ń bá sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ wọ́n gbé ọkọ̀ àwọn ó bá wọn ṣàdéhùn o bí ọba wọn ṣàdéhùn èmi ọmọ ṣùgbọ́n kò pé èmi kalẹ̀ pé bàbá òkú ẹ bá parí iṣẹ́ tán iye báyìí ní fún yín. wọ́n ní lọ́kàn yìí pé tí wọ́n á ti ṣe dáadáa pẹ̀lú wa òun ò ní parọ́ fún wa. ṣé ẹlẹ́ran ara gbogbo wa ẹni tó ṣe pé ẹni tó náà mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀. ẹ sọ bàbá kára fúyẹ́ èyí ìyá wọn náà kán lè bóyá wọ́n ṣe ọmọ nílé. pé ìjọba tí ó ṣerú ẹ̀ náà tá a ṣe tá a ní ìjọba ká wáyé pé ìjọba ló pè wá ní ìsìn pé tó àwọn èèyàn mi tí wọ́n ṣe ká báyìí o wọ́n gbówó kalẹ̀ tá a sì gbọ́ pé wọ́n gbé kalẹ̀ tí ò wá gbówó fún wa. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lètò ètò náà ní Oyinmomo láti Àgbàlá AK Media Concept níbi tí ọba aláwọ̀ àbí ti nǹkan wà dáadáa a ti wá lọ sí ibi tí a máa ń lọ ní ọjà ojú ọjà àwọn òṣèré ṣùgbọ́n lónìí nílá nínú àwọn àgbà ọ̀jọ̀gbọ́n la mú wá o bàbá dáadáa tí a máa bá lọ́jọ́ gbogbo nígbà gbogbo bàbá Fọ́kùkù salamu aleykum sa. wa aleykum salam wa rahmatulahi wa barakatuh. bàbá ṣàbà yín dáadáa. alhamdulilayi shukran adúpẹ́ tí ẹ ṣèlérí tí ẹ sì múṣẹ àmọ́ lórí ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ àgbà òní tọ́ lórílẹ̀ ẹ ti ń mọ̀ ṣe lánàá lónìí lọ́la náà ọlọ́run ọkùnrin ìjà Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run lè kún karamọ́ àti iná Allahumma amin. ọmọdé ni ọlọ́run jẹ́ kẹ́ dàgbà Allahumma amin. ọlọ́run a máa fi ìmọ̀ kún ìmọ̀ yín aláàkọ́lá ilà abilà àlẹ́ rà sí. bàbá à ń ṣe tíátà à ń ṣe sinimá kí lẹ fi bẹ̀rẹ̀ gan níbẹ̀rẹ̀ ọjọ́ iṣẹ́ wo lẹ yàn láàyò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi mo lè sọ pé eré oníṣe tá a pè léré orí ìtàgé ó bá mi wá látìgbà tí mo ti wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a ti máa ń ṣe eré òpin ọdún pàápàá fáwọn tó bá fẹ́ jáde tá a máa ń kọrin gbà náà èyí ní ìparí ọdún mẹ́fà tí a ti bẹ̀rẹ̀ iléèwé nínú ooru nígbà òjò lọ́sàn-án lòwúrọ̀ so àtìgbà yẹn ni mo ti ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo ti nífẹ̀ẹ́ sí eré oníṣe ìgbà tó wá di pa ń dàgbà náà táwa ń wo àwọn aláwòkọ́ṣe wa wọ́n á rí i pé kíní yìí sáà ká ṣe ṣùgbọ́n nígbà yẹn wọ́n gbà tó jẹ́ pé àwọn òbí èèyàn wọn ò ní gbàgbọ́ nínú eré oníṣe
nígbà kan pé ẹni tó bá ti ń ṣe ọ̀lẹ àfàjù aláìní kan ṣe ni. ló ń ṣe tíátà. bẹ́ẹ̀ni wọn ní bẹ̀rẹ̀ pípa tí mo iṣẹ́ aránṣọ ni mo kọ́ bẹ̀rẹ̀. télọ̀ ní aránṣọ lẹ́yìn ìgbà yẹn mo ta building materials lẹ́yìn tí mo ṣe ń sọ yìí gbogbo àsìkò yẹn náà mo sì ń bá wọn fà pẹ̀lú. ìlú wo sà. nílùú Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni mi o. ní. bẹ́ẹ̀ni àti di ìyá àti di bàbá ọmọ Ìbàdàn ni mi. ẹ kú àmójúbà bàbá tuntun. ẹ ṣeun. Rashidi Adéwọlú Lárújà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. àmín. Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. àmín. Ìbàdàn ni mi ọmọ Òjé ni mi ní ìdílé bàbá ní ìdílé ìyá ọmọ bàbá àṣàlẹ̀ ni mi ṣùgbọ́n kò sí ọmọ Ìbàdàn tí ó jẹ́ ọmọ Ìbàdàn tí ò ní lóko ẹni báyìí jẹ́ ọmọ Ìbàdàn tí ó wà lóko àjẹpọ̀ máa dé ni. gbogbo ilẹ̀ lóko nílùú Ìbàdàn ni ó dẹ̀ pé gbogbo ẹ̀ ti dìlú báyìí so ọmọ Ẹgbẹ́dá local government ni mi Ìbàdàn so gbogbo àsìkò tí mo. ṣùgbọ́n àárín ní òde àbẹ́rẹ́ èèyàn ti ẹ̀rí yàn lóde èèyàn béèrè ó kọ gangan lẹ́kùnrẹ́rẹ́ èmi kan ní bàbá fọ́kòkò ní ẹ̀yà sọ ká tó àwọn ọ̀rọ̀ wa lọ. ẹ ṣé orúkọ mi ni Alhaji Babatunde Lateef Bangbode. Lateef Bangbode. So gbogbo àsìkò yìí náà a sì ń gbìyànjú láti torí akọ́bẹ̀rẹ̀ rẹ̀ láti Òjé ládùúgbò wa yẹn a pe àdúgbò yẹn nílé Àgàtì ń bẹ láti bẹ̀rẹ̀ Ọmọwùmí travelling theatre gbogbo yẹn a máa ń ṣe children program gbáyé tọ́ra kéré púpọ̀ ń wà náà a máa ń lọ sí children program a lọ sí ìgbà tí mo kúrò ní Òjé tí mo gbọ́dọ̀ bọ́ra mi kan ní ilé Adéwò wọ́n pè ní Gani Òkèwà kọ́lọ́n foríjì wọn àti tí wọ́n ṣe àtún parapọ̀ mọ́ Ẹ̀dọ́kúnlé travelling theatre ṣe àgbẹ̀ tó bá wà ní ẹ̀jẹ̀ yẹn. àwọn òbí yóò sì wọ́n lọ́wọ́ sí nàní ẹ̀jẹ̀ rẹ̀. àwọn ọmọ wọn gbogbo gbà yẹn wọn mọ iṣẹ́ tí mo ń kọ́ yẹn náà ní ẹ̀fọ́ kan sí pé wọ́n ń kọ́ wọ́n wá mi mo máa ń jẹ́ wọ́n náà láti lọ sí gbogbo yẹn so títí tó fà ti pé àkókò wa mú ní ọ̀kọ̀ọ̀kan dán torí mo ṣiṣẹ́ building materials tí mo ní ṣọ́ọ̀bù tí mo ń tajà nígbà yẹn later mo wá bọ́ sọ́dọ̀ Chief Lárìnwájú Adépọ̀jù. Bàbá kéwì. Àìgbà yẹn kankan lọ́wọ́ àdìsẹ́. Wọ́n á di pé àwọn abẹ̀rẹ̀ àwọn láti ìlú kan dé ìlú kan. Ìbá àwọn kéwì ni ọmọ tíátà náà kún ni. Òṣèré ni o. Oní tíátà ni bàbá. Ó ṣe dáadáa ni wọ́n o. Ewì lèmi mọ̀ ọ́n mọ̀. Fantastic actor ni. Wọ́n lè jẹ́ comedian torí tẹ bá ń wo Ládìpọ̀ Màdánwò tá a ṣe lóòótọ́ à ń ṣe ń bẹ̀. Ládìpọ̀ Màdánwò bẹ́ẹ̀. Ẹ rí i pé àwọn eré ǹjẹ́ àti mẹ́ bí comedian ni bàbá ni wọ́n ẹ wá rí i pé wọ́n gáfárà wọn so nígbà yẹn títí abẹ̀rẹ̀ so ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ títí táwọn náà fi wá dẹni tiwọn. ṣé ti á mọ̀ nígbà tẹ́ darapọ̀ wọn Lárìnwájú Adépọ̀jù. àwọn ti mọ̀ gbogbo gbà yẹn. wọ́n sì gbà fọ́lọ́run. wọ́n gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ mi so wọ́n ti rí i pé. wọ́n gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ yìí. wọ́n gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ mi torí wọ́n mọ̀ pé tí n bá ti tẹnu mọ́ pé nǹkan báyìí ń wò mí ṣe o tẹ́ wọ́n máa ń fẹ́ ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ṣùgbọ́n ọ̀rọ̀ eré yìí ó rí bákan lára wọn. ìgbà tó yá wẹ́rẹ́ wọ́n wá rí i pé alábọ́rùn mọ́ ti ń dẹ́wù báyìí nígbà tó di àsìkò kan wọ́n á bímọ ẹni tó bímọ fún mi yẹn ó jẹ́ nìkan tí ó bímọ rí Ọlọ́run wá sí fi mí sí onísábàbí ẹ̀. ẹ lálágàn. Ọlọ́run pé ká lálágàn látọ̀dọ̀ Ọlọ́run. So ọjọ́ tá a wá ṣe ìkómọ yìí ayé gbọ́ ọ̀run mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó lórúkọ. nílùú Ìbàdàn. nìkan kan nú ẹgbẹ́ òṣèré ní ẹ̀dẹ̀ Ìbàdàn. gbogbo àwọn èèyàn mi lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n kò bẹ́ẹ̀ lọ. èyí náà sì lóbìnrin rí àfẹ́sí lóbìnrin tẹ́lẹ̀. ó ti níyàwó kan tẹ́lẹ̀. ok Ọlọ́run á fẹ́ ìṣòro sábà bí ìyá tẹ̀ sọ yìí. gbẹ̀yìn wa ni àwọn àsìkò mọ ẹ̀yẹ ẹ̀rọ pọ̀ wọ́n á béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé bàbá yóò bímọ Aláàjì ò bímọ rí ni àná bímọ rí ọ Ọlọ́run kan pé kílẹ̀ orí bẹ́ẹ̀ ni torí ọmọbìnrin yẹn jẹ́ nìkan tó onífẹ̀ẹ́ mi púpọ̀. ṣé ní tíátà làwọn náà ni. wọ́n ṣe tíátà
ok wọ́n bá mi wọ́n ṣe. wọ́n padà bá yín ṣàbí wọ́n ti ṣe kẹ́ tó pàdé. wọ́n ti ń ṣe. kẹ́yìn tó mọ̀ wọ́n. kátó pàdé ṣùgbọ́n wọn ò tí ì lọ títí. nínú ẹ̀ tó lọ́wọ́ á pé kémi pẹ̀lú wọn pàdé ọlọ́run á pé kí. wọ́n tó àtàràbọ̀ dáadáa. kí wọ́n àtàràbọ̀ dáadáa. so ọmọ mi wá pè mí ní òdìjọ́ kejì pé Babátúndé ìkómọ rẹ lórí báyìí ǹsì fẹ́ kó o ṣiṣẹ́ yìí o ó fi hàn pé bí n bá kú mo ti mọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú mi. látàrí ohun tó ń rí pẹ̀lú tí àwọn rí o ìkómọ. pé àwọn dúpẹ́ wá gbogbo wáyé pé àwọn bá dàbí wà tán fẹ́ mo máa ń ṣe òbí náà máa ń ṣe ọmọ àmúlẹ̀ ẹsẹ̀ mi wọ́n dẹ̀ tó ṣàdúrà àjọ yẹn ṣùgbọ́n ọpẹ́ ni fọlọ́run ọ̀rọ̀ wọn ṣe torí ńgbà tí wọ́n ṣe wọ́n ṣe náà bíi carnival ló kú wọn. ẹ ṣe dáadáa fún wọn àwọn èèyàn ìyá ti sọ bí ìyá ti fọwọ́ sọ fún yín báwo ni fẹ́ kó ṣe rí. ẹgbẹ́ òtí gbọ́dọ̀ ríre òwe àmú ní ẹ̀fọ́ kàwé ẹ̀ ti rí báyìí. àwọn èèyàn dẹ̀ dúró tì mí wọ́n bá mi ṣe torí pé mi náà kì í ṣe oníwàhálà mo dẹ̀ jẹ́ ẹnìkan tó yẹ pé àfi tí ó bá káyàn ní mi ò ní bá ṣe. so ọmọ Ìbàdàn ni mi àdúpẹ́ Ìbàdàn láti bí mi. ìyá tí Ọlọ́run wá ní tọ́lọ́run fi ṣe onísábàbí fún ṣáàtì ẹ̀ bí mi sí. wọ́n bí mi sí alhamdulilayi. ṣùgbọ́n wọ́n ti ṣe wọ́n ṣe. wọ́n ti ṣe wọ́n ṣe. àwọn ọmọ ń kọ́. alhamdulilayi. àdúpẹ́. gbogbo ní à ń fẹ́ lórí àwọn ọmọ náà torí ní à ń tẹnu mọ́ ni pé tí wọ́n lákàkà ni pé tí wọ́n bá bímọ àwọn ọmọ gbọ́dọ̀ kàwé ìgbà tí wọ́n tún bímọ tán náà gbogbo wàhálà àwọn ìlàkàkà wọn náà ní ọmọ wọn ò sì kàwé. wọ́n sì kà. wọn náà wá fi àṣẹ sí. alhamdulilayi. mi náà wá nígbà tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ tán mo wá pe àwọn ọmọ pé àdéhùn bẹ láàrin mi mọ́mọ́ yín ẹ gbọ́dọ̀ kàwé kódà bó wá jẹ́ pé aṣọ kan ló kù lára mi ẹ ràn wọn. ẹ kàwé wà alhamdulilayi. alhamdulilayi. so àwọn méjì náà kàwé. pẹ̀lú ògọ́lọ́ wọn wà á yàn wọn yanjú tí tí wọ́n ó ṣe fún yín jẹ pẹ̀lú ògọ́lọ́ ẹ̀ náà ẹ̀ ní wọ́wọ́ ọmọ o ìtọ́ba mú àlékún ni ó jẹ́ àlékún ni nígbà tí ẹ wá tarabọṣẹ́ ìgbà wà ní ó di bàbá fọ́kòkò gbọ́lẹ̀ ti rí gbọ́lẹ̀ ti kó. ọ̀làgbára ẹ̀yin náà tún béèrè kwẹ́sẹ̀ ní. pẹ̀lú àdébẹ̀ pẹ̀lú ògọ́lọ́. ẹ rí i pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé òkúta tọ́mọ̀ lè kọ́ ọ lẹ̀ ó di pàtàkì gùndé àwa tó ń yí wọn lọ à ń bá lọ. àwa ọ̀gá wa kan pè ní Ayọ̀ Ògúnsínà pápá lolo. pápá wọn bẹ dáadáa mọ́ wọn. wọ́n pè wọ́n á fẹ́ pàtẹ eré kan tá a pè ní òbúkọ. wọ́n fi mí mo wá jẹ́ nìkan tó wà lára wọn tó wà nù iṣẹ́ wọn yẹn. ọ̀rẹ́ mi tí ó síwọ́ ṣe Alhaji Ogunmajek òun lè èèyàn wa tó wá síkò tó ti pẹ́ lẹ́kọ̀ọ́ tí ò wá mú kankan bọ̀ àìsàn ló gbé wá sílé. padà sí Ìbàdàn. padà sí àwọn béèrè pé ẹ má jà bínú àwọn èèyàn bínú pé kéńgbà tó ti wà bẹ́ẹ̀ kí ló ṣe mọ̀ ṣùgbọ́n ọmọ ìyá rẹ̀ ó yàrá olóòní pé ṣé tó bá mọ́tò ńlá bẹ́ẹ̀ ní ìjọ ogun tó bá yẹ pé bó ṣe lọ tó bọ̀ yìí ọba kó owó tó kówó bọ̀ kò ní pé tí a bọ̀ àjọ̀nà náà ni ẹ wá má jẹ́ ká dànù wọ́n ní bójú bá ń pa kan rẹ̀ gbogbo wa níjọ ń pa ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká tọ́jú ẹ̀ ní ẹbí ságbà pé ká tọ́jú ẹ̀ ẹni tí wọ́n fi bá a tọ́jú ẹ̀ àgbo ló ní ẹ̀ á máa ṣe fún tó máa mú so àdáwòjọ akófẹ́ tó fẹ́ bá a tọ́jú ẹ̀ wọ́n wá dájọ́ fún wa pé ká wá gbé àgbo sẹ́mọ̀ wọ́n ní ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó gangan lára ni torí pé ẹni tí ara rẹ̀ ò yá ó ti já gírí sójú kan àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan ní ọ̀sán àìsàn àwọn ni wọ́n mọ̀ fòrò ó tún wá ń pẹ́ lójú wa pé àwọn ará ẹnìkan lọ́jọ́ tí a ní kọ́ lọ́ba gbé àgbo ó jẹ́ aláàbọ̀ ara wọ́n á ti ń pẹ́ lójú wa pé kí ni sọ ọmọkùnrin yìí sẹ́wọ̀n pé síbẹ̀síbẹ̀ náà àwòkú ti rókò okun ká tó gbẹ́ pàṣẹ a mọ̀ pé ẹni tí ò lè ṣe gírígírí ní ká tó ránṣẹ́ bí táwa ti ń sáré ọkàn yọ̀ náà ọkàn ni ó ti ká mi lára mo bá lọ sáré mo lọ pàdé ẹ̀ mo bá ń sọ̀rọ̀ sí pé ó ti pẹ́ jù látòní kí ló dé tó ọpẹ́ tó báyìí ó dẹ̀ máa ń kan tó tá a fẹ́ mo sá ti gba agbo lọ́wọ́ ẹ̀ bí tí mo ti ń sọ̀rọ̀ sí tí mo ti ń bọ̀ ọkàn fẹsẹ̀ kọ́ ni máa fi pẹ́ ẹ bá fọ́ kòkò òkò àgbo bá fọ́ wọ́n á dàbí tó jẹ́ pé tó ṣẹlẹ̀ lóòótọ́ ni ó ti fọ́ kókó
ó ti fọ́ kókó wọn wá fi kókó agbókun mọ́ wọn parí o inú iṣẹ́ wa ìṣeré tó bá pọ̀ lé pé déédéé kan ní orúkọ kan tó o bá ti fẹ́ nǹkan kan ni wọ́n máa tẹ̀ gbogbo ayé ni ó tẹ̀mọ́ lára ni. ó ṣe ló ń aṣọ púpọ̀ fọ́ kókó ó wá ti dùn mí màá ní mo fọmọ ya rẹ lórí ọfọ́ kókó màá ní mo fọmọ ya yín lórí bí ó ṣe èyí fi ń dá Ọlọ́run padà bẹ́ẹ̀. fi ń dá Ọlọ́run padà bẹ́ẹ̀ bó ṣe báyìí ṣe gbà nìyẹn wọ́n bá fẹ́ fún mi ní ròlù kan fọ́ kókó ni wọ́n bá fẹ́ ṣe kan fọ́ kókó ni. ìbáraẹni àpàlà tẹ́wọ̀ gbà bẹ́ẹ̀. gbogbo ayé tẹ bí a ṣe tẹ́wọ́ gbà nìyẹn. ẹ̀yin náà bá kú àpò bá fọlọ́ lẹ̀ torí ní tẹ́ bá lẹ̀ fẹ́ nǹkan kò sọ pé ní mo ti ẹ̀fẹ̀ dájú mọ́ ó ti gbọ́n so àdìgbà yẹn ẹlòmíà lè pé fọ́ kókó ẹlòmíà lè pé àgbà tí ò tó lé ẹlòmíà kò ní ìtumọ̀. àgbà tí ò tó lé ó ti wá mọ̀ mi lára àgbà tí ò tó lé náà àwọn ẹgbẹ́ wọn rò pé àwọn àbúrò àwọn ọmọlẹ́yìn mi àwọn ọmọ ẹ̀ṣẹ́ mi máa rò pé bóyá wọ́n fi bú mi ni wọ́n ní wọn ò fi bú mi. à ń ṣe òdòdó ẹ̀yẹ bí n ta àyọ̀mọ̀ gáàjì ìdílé kan náà jẹ́ bí kan náà jọ ní wa ọwọ́ adélé inú eré àwọn adélé àná wa àwọn ni ẹni tí ó fi àwọn ẹbí ọkọ hàn wọ́n ti fẹ́ bí ìyàwó hàn nígbà tí bí n ta àyọ̀mọ̀ gáàjì lọ́dọ̀ mi ní àwọn àgbà alẹ́ wa rèé o àwọn àgbà àwọn òtó lé bẹ́ẹ̀ sí ń wo wọ́n yìí o bí kí wọ́n lọ Màdúgùrí lọ́la kí wọ́n lọ Kàfàṣà lọ́túnla kí wọ́n lọ wọn ò gbélé o àgbà tí ò tó lé wọn ò ráyè létí tó ọ parí o báwo wọn mú nǹkan kan ju pé àgbà tí ò tó lé lọ ní ẹjọ́ pé irú kẹ́mu tó kẹ́yìn ọ̀rọ̀ àgbà tí ò tó lé bò wá ní mo wá rò pé bí wọn kú ní ìfẹ́ ní ìsìn kò sí ní ìsìn màmí náà wá ní lóòótọ́ ní tó lé àgbà tó bá níṣẹ́ kò ní ráyè létí tó lórí àgbà tí ò níṣẹ́ ni wọ́n máa ṣàtọ́gbádìí ẹ̀ náà ni ó gbé olówà lójú kan ìyàwó ni ó gbé ewédú fún pé abọ́kọ́ mi ẹ̀dá kẹjọ wọn bá han ewédú kí n fi tọ́jú ọmọ yín lọ́wọ́ wọ́n lè gbọ́ ọmọ tiẹ̀ gan pé ọmọ abọ́mọ ṣeré ṣe mo ti ara yé èmi ọ̀rá yé mo níṣẹ́ tí ń ṣe àgbàdì ọ̀bà níṣẹ́ ni ẹni máa ń tolé lásìkò yìí ẹ̀yìn àbá kò wájú ó dùn mí jẹ́ wọn àgbàdì òtólé máa ní àtòrí ẹ̀yìn ayé ni o pé ń ra ayé lè tó kó sì jẹ́ nìyẹn. tó ẹ̀yìn àti àwọn káàkiri àgbáńláyé a sọ pé àjọba àgbàdo ara wa dáadáa bàbá tí àgbéwá lónìí ẹ bá ti ń gbọ́ pé bàbá fọ́ kókó àti bàbá àgbà tí àwọn ó tolé báyìí. àwọn tolé báyìí ìdílé ìpínlẹ wa mo ti dá inú. bàbá ń gbà wá ní òkìkí lọ́tún ariwo ayọ̀ ló sì tọ́ bẹ̀ sí ń gbọ́ níta kẹ́ bẹ̀ sí ń pè é lọ́tún pè é ló sì ọdún wo ló ṣẹlẹ̀. ó pẹ́ díẹ̀ o tó kékeré ti jáde kì í sogún kì í sọgbọ̀n ọdún sẹ́yìn a fi gbọ́dọ̀ máa dúpẹ́ gbogbo gbà. ní eré Ajílẹ̀yẹ ni àbẹ̀rẹ̀ ta nígbà náà. náà mo sọ fún yín pé eré sẹ́rí mú kọ́ ti ń jẹ́ àjàgbé náà tí wọ́n ń pè mí sí náà ṣàgbàdo eré tí mo tá a ṣe pẹ̀lú ọ̀gá wa ń gbà yẹn Chief Lanre Adépọ̀jù torí bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ ni mo lò mo dẹ̀ tó ń jẹ́ babaláwo nǹkan mẹ́ta mo ṣe papọ̀ so àjàgbé yẹn mo tún wá sí nínú Ládìpọ̀ ọmọ àdánwò àjàgbé yẹn jẹ́ ẹni tó jẹ́ ọ̀dàlẹ̀ sọ́ba bìtìyà ni ó jẹ́ ọ̀dàlẹ̀ sọ́ba so ìgbà yẹn àjàgbé yẹn lórí lóòlù yẹn ṣe pàtàkì nínú iṣẹ́ yẹn wọ́n gbà tó wá di pé fọ́kòkò dé kò tiẹ̀ ti gbà padà ó ti jẹ́ àgbàdà kó lọ́wọ́ lájàgbé fọ́kòkò ní wà ń pè. bàbá nínú ìrìn àjò yẹn a rí pé ààrẹ ẹ̀yìn náà nínú fíìmù Yẹ̀kínì Ajílẹ̀yẹ bó lẹ ṣe pàdé Alhaji Yẹ̀kínì Ajílẹ̀yẹ. ọlọ́ba àṣeyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́. bisimilahi rahman rahim kula wàllu ahad Allahu samad lam yalid wa lam yulad lam yakul lahu kufuwan ahad ṣe bá ń kẹ́yà mi náà. náà Alhaji Ajílẹ̀yẹ jẹ́ àwọn tá a jọ ní àjọṣepọ̀ ọ̀rẹ́ ni wá a dẹ̀ fẹ́ràn ara wa púpọ̀ so ẹ rí pé iṣẹ́ tó wà ń ṣe iṣẹ́ tó jẹ́ mọ́ kọ̀jọ́ iṣẹ́ àwọn àgbà kankan bẹ́ẹ̀ni ó dẹ̀ láìkẹ́ tó bá iṣẹ́ yẹn ní ìdẹ̀ tó bá gbọ́ Yorùbá bẹ́ẹ̀ni so tó bá dé afẹ́ ṣe nǹkan yóò ti pè á pé Alhaji ẹ dákun afẹ́ níṣẹ́ kan jọba yìí o ìṣiṣẹ́ nìkan tó yẹ yẹn èso ń jẹ́ gbọ̀n èso ń jágejá kan bàbá yẹn sùúrù náà ni ó fi sọ níjọba yàjọ ẹ níṣẹ́ pẹ̀lú wa àwọn náà fààyè fún níbi iṣẹ́ tá a bá wà yẹn a lè lo oṣù méjì lọ́dọ̀ ẹ̀. méjì. ṣùgbọ́n kò ní dín lọ́ọ̀kẹ́ má lọ ṣiṣẹ́ mi o. a lọ ṣiṣẹ́ mi a tún darí ẹ̀ káàbọ̀ náà ni
lólò tí ó fún yín kò kú nítumọ̀ kò gbogbo ń tẹ̀sí kò nítumọ̀ sí ọpọlọ ní ti mú script yẹ. bàbá yẹn. yóò gbé ìlọ báyìí ni yọba tẹ bá ṣe ibìkan tí o ṣe tí wọn bá bi ẹyin olè bá direct iṣẹ́ rẹ̀. yẹ kí Ajílẹ̀ yẹ sọ kàwé rẹpẹtẹ ni. ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe ẹyin náà tó ń sọ̀rọ̀ báyìí ṣé bímọ ni kún fáyà kún lọ́rọ̀ Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ni àṣewẹ́rẹ́ jáyé ni ọ̀rọ̀ tábà ti para rẹ̀ báyìí kí o pé nígbà tí o sì ní wọ́n affect iṣẹ́ rẹ̀ tẹ́ báyìí tó ti ń dé báyìí ní iṣẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ yóò tún rí nǹkan tí ó fi iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ nìyẹn yóò dẹ̀ lò yẹn tinú tẹ̀yìn ni so Ọlọ́run pé ká nífẹ̀ẹ́ ara wa. bó wa lówó sísan sáyẹ́nsì lówó san. ṣe rí oró san ṣùgbọ́n tá à ń ló ń gbà yẹn ní ìfẹ́. ìfẹ́ ni. ìfẹ́ ní lágbájá yìí àgbọ̀dọ̀ rẹ̀ sàdó ńgbà òun rẹ̀ lómi ilẹ̀ kó tó pè wá kò dàbí ayé ìsìn so a kàn wò pé ọ̀rẹ́ náà là á máa jẹ ohun tó bá fún wa náà lágbà. ní Ìbàdàn àbí lóṣogbo àti lọ́lọ́. Òṣogbo àti iṣẹ́ rẹ̀ lóṣogbo rí àti iṣẹ́ lẹ́jìgbò kì í sójú kan kì í sójú kan lójú wọn máa ń ṣiṣẹ́ rẹ̀ káàkiri. ẹ mọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. ǹgbẹ́ tó wáyé pé Òṣogbo la fẹ́ lò á lò Òṣogbo tó wáyé pé Jìgbò la fẹ́ lò á lọ lò Jìgbò tó wáyé pé Lúmínà la fẹ́ lò bẹ́ẹ̀ náà pé èrò dẹ̀ lọ bẹ́ẹ̀ bí Ọlọ́run ni torí pé kò kí ń jẹ́ nìkan tí ó máa ń níyàn lára kò sì ní pé ẹ̀sà tẹ́ bá ti agree pé bá ṣe tí ọ̀fẹ́ ni kí ẹ̀ gbé kọ́ńtínítì ẹ̀ lọ bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ kan láàbọ̀ ọ̀hún àrí mọ́ ọ máa ń bínú ẹ̀ ó tún máa fẹjọ́ sọ pé ẹni báyìí ẹ̀wọ̀n tí wọ́n ṣe fún wa àdẹ̀bí wọn ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àbá tó pẹ́ mọ́ bínú. ṣùgbọ́n torí pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé ó rí pé kò sígbà tó ń pe àwa tá à ní dáhùn lọ àṣìṣe tó yẹ ká ṣe tó ó jẹ́ ká ṣe àjọṣepọ̀ wa kó gún régé. bàbá ń gbà tí èkejì ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá lọ́lọ́run pé wọn. bẹ́ẹ̀ni. gbogbo yẹn náà la mọ̀ wò mọ́ra wa. bẹ́ẹ̀ni. àdìwà lórí iṣẹ́ tí báyìí kà mọ́ iṣẹ́ náà báyìí tí wọ́n báyìí pé irun àbí irun ẹni irun. súrì àṣírí mọ́bí ìṣáì. àti ń pè báyìí ní tá a ṣiṣẹ́ lọ́wọ́ Aláàjì Ajílẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ti bọ́ àsọ́ọ̀lẹ̀ pé mo ń bọ̀ ọ̀nà kírun nìyẹn. Director. Darí wa ti everybody ti mọ̀ mọ̀. kéèyàn wá ṣe ìgbà tó ti. kí ló wá ṣe àjọ lọ kírun náà ni àyè tó jọ padà ẹni tó níṣẹ́ ọ̀pá ṣe ti pò ń lọ sí tọ́lọ́ gẹ́gẹ́ wá ní tiwa. bí bàbá wa kan tí ngbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní ngbà tí ó kọ̀ tí ò dúró mọ́ ẹ dákun kí ẹ ń bẹ́ Bọ́lájì àtúnyẹ ọmọ ṣe. wọ́n lọ ṣe stage wọ́n lọ tó kíní disappointment wa làwọn èèyàn bá ń bínú bàbá tí wá bí gbà wọ́n ti dọ́jì wọ́n ti sáǹtì wọn gbẹ́ Bọ́lájà bá dúró wọ́n wà nàbí. ẹyẹ gbẹ́ Bọ́lájà. àwọn ọmọ mẹ́mbà bàbá tó ládé pọ̀ ni wọn náà ti ṣe ọ̀sẹ̀ so wọ́n wà nàbí ẹwà àrùn ìjọba wa ni ngbà dúró kọ̀ tí ò dúró ìwọ gbẹ́ Bọ́lájà kí ló ṣe. nígbà tí dúró ládé pọ̀ kọ̀ tí ò dúró. ngbà dúró ládé pọ̀ rẹ̀ ò dúró wá kọ̀ kò dúró mọ́ ìwọ gbẹ́ Bọ́lájà kí ló wá dúró ṣe so ngbà tó bá ti di pro lọ kírun kí wọ́n àfẹ́ máa ṣe sáà pé àṣetọ́ náà ni tó dandan ni torí Yorùbá nípa abẹ́rẹ́ náà ló kàn tán dandan ni gbà tó wáyé tó níbẹ̀ àwa náà gbọ́dọ̀ tẹ̀lé ní ọba fẹ́ àwa máa wò pé tá a bá parí iṣẹ́ tẹ̀lé ìwọ̀n tá a bá jẹ tó bá wa lẹ́nu ọ̀sẹ̀ tá a bá kó ká lọ sàn ṣùgbọ́n kì í ṣe Ajílẹ̀ yẹn. ẹ ṣe lójú ẹsẹ̀. tó bá ti pinnu báyìí ibẹ̀ náà ni ó ti máa bọ́ àsọ́lẹ̀. ó dẹ̀ rí sọ torí pé n tó máa tẹnu wọn ni pé àmùgbà ti kú ọ̀pá ni àmọ́ tá a mọ̀ sí lọ́wọ́ tó lọ́wọ́ fi sọ̀pọ̀ ya so iṣẹ́ tá a bá ṣe ń ṣe lọ́wọ́ náà ni wọ́n ṣèṣirò lé lórí. nígbà tó wá yá títí tán lọ jábọ̀ fẹ́ dùnmọ̀ ṣe oríṣẹ́ náà ni àbí ó rẹ̀ wọ́n àmọ́ ṣàìsàn. ó rẹ̀ ni ó rẹ̀ ni kì í jẹ́ pé nǹkan. fúngbà díẹ̀ àbí fúngbà pípẹ́. kò pẹ́ púpọ̀ ṣé gbogbo nǹkan bẹ lọ́wọ́ àkọọ́lẹ̀ àmọ́ ń kárí ara àkàǹkárí gbogbo wa yìí adìẹ Ọlọ́run ni wa tó bá ti tásìkò kò sọgbọ́n tẹ̀yàn lè dá sí. ṣùgbọ́n láàrin àwọn tẹ́ bá ṣiṣẹ́ irú èèyàn ogan ni. ta ni ẹ. Ajílẹ̀ nínú àwọn tẹ́ bá ṣiṣẹ́ lánàá tẹ́ ń bá ṣe lónìí. ẹni irú èèyàn wo ni Ajílẹ̀ ó jẹ́ nìkan tí ara ẹ̀ balẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n kò fẹ́ràn. kò fẹ́ràn. ara ẹ̀ balẹ̀ ní ọpọlọ náà nàmbà wá ni. kọ́nà bá gáfà. lẹ́nu ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí ẹni mo lè fi Ajílẹ̀ yẹn wé ń pa nǹkan mẹ́ẹ̀ mi ò tí ì rí. torí gbogbo ohun tí ó ṣe ọpọlọ lọ́wọ́. kò sí gbogbo ọkọ ọ̀rọ̀ orí ẹ̀ ni ó ti máa mu. gbogbo àwọn script writer gangan yàrá ṣáwọn òun iṣẹ́ fún wọn ni. ẹ béèrè ẹ tún béèrè wò. wọ́n sọ bẹ́ẹ̀ náà bíi. tó bá kọrin báyìí ẹ fẹ́ lè máa pọ́n lè tẹ̀la.
tó bá kọrin. tó bá compose orin báyìí pé kọrin orin tí wọ́n kọ sí. gbogbo àwọn dákẹ́ o ọmọ yìí o ìyá rẹ kò sí nílé àìsàn bó wo gan. ẹ gbọ́ ọ̀nì agbára so. ìyábọ̀ o ìyá àánú mama tó fẹ́ràn ọmọ ojú lọ àbẹ́ ẹ̀kọ́ ni. ó ní. so bàbá ń gbà tí ọ̀rọ̀ Mẹ́ka wa yọ torí aláàjì tó ń pè ṣe èyí tí Ajílẹ̀yẹ Gàbárù gbogbo ẹ̀tẹ́ lọ́wọ́ àbẹ tí ń jẹ ṣáájú gbà yẹn. àmì ò jẹ. ọ̀dọ̀ ẹ̀ ipasẹ̀ náà ni. ọ̀dọ̀ ẹ̀ kọ́ lọ sí hajj ọ̀dọ̀ aláàjì. nígbà tí Mẹ́ka wa dé tọrọ Mẹ́ka dé tó fi lọ wọn àwọn náà ni wọ́n kọ mú lọ wọn náà kó tó kẹ́yìn tí wọ́n sì pè yín náà mọ ẹ̀yìn mélòó lẹ́jọ́ lọ́ngbà náà lọ́hùn. àwọn ọ̀rọ̀ àìpé inú àwọn òṣèré 26 làwọn tá a lọ torí àìpé àwọn tá a lọ nígbà yẹn inú àwọn tó dájú òṣèré 26 ni àwọn òṣèré tá a lọ. Ajílẹ̀yẹ ni ó nà ká pé ẹ̀pẹ̀ ni Ajílẹ̀yẹ kí rárá Ajílẹ̀yẹ kí ọ̀nà wọ̀ ìgbà yẹn a ń lọ sọ́dọ̀ ẹ̀ ṣe mọ̀ pé Yorùbá ní bí ọba sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí. bí ọba sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ ṣe rí. bí ọba sí àtàǹpàkò rè. yóò dàbí àpòláàgé ẹ̀rí pé lójú ó dàbí tí ọba ti sí àtàǹpàkò. olùkọ́ ló yà. bí ìlàgbà bí kíní bí sẹ́ẹ̀mọ̀ lágbà. ìmọ̀. ó ní kíní bí èrùkèrè báyìí ni wọ́n bí mọ́ náà yàn ni. eléyìí ti yẹ kó yà báyìí. ó ti yàtọ̀. ti yàtọ̀. so bí ọba wá sétí lórí yóò dàbí àpòláàgé. bí ọba sí etí lórí bí àpòlà ni. bí àpòláàgé ni ó rí. bí ọba sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí. bí ọba sétí lórí yóò dàbí àpòláàgé. bá a bá sí ìpínlẹ̀ ní bala ọ̀la ìyábọ̀rọ̀. kì í yá. ọ̀la ìyábọ̀rọ̀. so gbogbo yẹn wá so mọ́ra wọn. ó jẹ́ kó jẹ́ pé. èmi wá béèrè mo ní ta ló tọ́ka pé ẹ payọ̀ ẹ pè tẹ́lẹ̀. àbàdé náà mo wá wọ́n wá láìkò òṣèré kan bí tí mò ń lọ nìyẹn wọ́n wá jó ní sábàbí wa. ìyẹn. Jàbárù àṣẹ kọ́lọ́wọ́ foríjì. àmín kọ́lọ́ba gáfárò náà lọ. àmín kò máa yà kún. so ó wá wò pé kí ni lóun fi lè máa ran àwọn òṣèré lọ́wọ́ o yà wá ní ká wá stage. tábà tí a lọ stage nígbà yẹn owó níyì nígbà yẹn 30,000 ló fún yín. gbogbo yẹn àbẹ́ni kọ̀ọ̀kan. ẹni tó bá gúrùpù tó lọ ṣeré yẹn 30,000 ló fún yẹn. táìmù yẹn Mẹ́ka àwọn àbẹ̀wá ti dé ó wá dé àsìkò Mẹ́ka so ó wá bọ́ sásìkò yẹn wọ́n ti select àwọn èèyàn ẹ̀ bá ti lọ sí lásìkò yẹn yóò mọ ẹ̀ tí ó lọ sí àjìmẹ́ ó lè mú èèyàn 3 ó lè mú èèyàn 4 ó lè mú ẹnìkan. wọ́n wá ti mú ọ̀rẹ́ mi Alhaji Ogun Majek. ṣé mọ̀ ìfẹ́ yẹn wá ó lágbára púpọ̀ ńgbà yẹn wọ́n á rò pé tálàjì bá ti lọ ní ìsìn oṣù kan ká tó ríra o èmi wà mo wà náà àṣé bí mo ti ń sọ yàtọ̀ mi ti ń jáde lójú mi ò dẹ̀ mọ̀. wọ́n á notice Alhaji wa rí wọ́n á ní Fọ́kòkò kí ló dé àwọn yẹn wá ní ọ̀rẹ́ wọn ti lọ sí àjì ni wọ́n á ní ṣe fẹ́ràn ara yín tó bẹ́ẹ̀. Ogun Majek. yẹn kan náà ni ṣe fẹ́ràn ara yín tó bẹ́ẹ̀ ni àwọn fẹ́ràn ara wọn bá ní ǹjẹ́ tí wá stage eré ń bí mú ní mi tí wà sáà ó bá dájọ́ fún mi wọ́n dẹ̀ ti lọ gba abẹ́rẹ́ ọjọ́ yẹn wọ́n lọ gba abẹ́rẹ́ mò ń wò sálẹ̀ lórí òkè lànà wa ní ìṣẹ̀lẹ̀ sí mi wọ́n lọ gba abẹ́rẹ́ tó rẹ̀ gba abẹ́rẹ́ àjìkẹ́ tó lọ wá ní tí ṣeré nàbà ní ókè nàbà ní kan fún mi lọ́jọ́ kí mi náà wá stage béèrè bí àwàdà èmi náà sì lọ stage nìyẹn ọjọ́ tí mo stage yẹn ọjọ́ yẹn náà approve fún Mẹ́ka tèmi ọjọ́ yẹn náà approve Mẹ́ka Papa Lolo. Mùsùlùmí náà náà. Mùsùlùmí lọ sí àjì. ọjọ́ yẹn náà approve Mẹ́ka Tọwọ́ndọ̀n. Alhaji àwọn mẹ́rin ẹ̀rọ ìgbà àti Arólé Abidjan àwọn mẹ́rin ní approve. náà mi mọ báwo ni náà mi ṣe dọ̀tọ̀ níjọ́ yẹn. ẹ àti màjẹ́ kẹ́ ẹ wá pàjọ. àwọn àgbà kúkú wa padà wá lọ sí àjì yẹn. so ìfẹ́ yẹn lágbára so ìyẹn ni tàkọ́kọ́ tí mo kọ́ lọ sí àjì. bẹ́ẹ̀ tí mo tún ti lọ lẹ́yìn ìgbà yẹn. lẹ́yìn ìgbà yẹn dáadáa. bàbá lára nǹkan tí òṣèré kẹta máa ń lò náà ni kéèyàn ṣe fíìmù fún rẹ̀ ǹjẹ́ tiẹ̀ ní fíìmù tí ó jẹ́ tọwọ́ ara yín tẹ́ ṣe fúnra yín gan ní ilẹ̀ ti produce. mo ti ṣe fíìmù dáadáa mo ṣe Sugar Lady mo ṣe Sugar Lady. Sugar Lady yẹn èmi àti Arómiré jọ wà ń gbà yẹn. Àlàdé Arómiré ó fẹ́ràn mi púpọ̀ torí nígbà tí mo bí wọn tí mo sọ fún yẹn òun gangan ló sọ ọmọ mi ní ìdùnnú
tọ́ra agbére kan jáde ńgbà náà pẹ̀lú ẹ̀ tó pè ní ìdùnnú so ó ti wá ní lọ́gbọ̀n ọjọ́ tá a wá sí ìsọmọ lórúkọ ọmọ yẹn orúkọ tó mú wá nìyẹn orúkọ yẹn ní àtẹ̀mọ́ ọmọ ládùn ni ìdùnnú so orí ìyẹn lẹ mi yẹn láti kwẹ́sàn yẹn. ẹni à ń sọ̀rọ̀ sugar lady ẹni àti àgbàlá olówó sugar lady ọ̀rọ̀ rẹ̀ mo ti ṣe sugar lady yẹn gbàdájọ́ wa mo ti ṣe sugar lady mo tún ti ṣeré mi gbà náà mo ti ṣe dáadáa ṣùgbọ́n ètò lámìlàáka lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ mi kan tá a pè ní Ajéyẹmí ṣẹ̀kẹ̀rẹ̀ ni mo lò ń bẹ́. ṣẹ̀kẹ̀rẹ̀ ni mo lò ń bẹ́ ẹ̀yin mo ṣẹ̀kẹ̀rẹ̀ lù ní. mo lò. bí àwọn ará Ọ̀yọ́ ẹ fi ju sókè. ọmọ ilé ṣẹ̀kẹ̀rẹ̀ ni mí mo mọ̀ pa ṣẹ̀kẹ̀rẹ̀ yes mo lò ṣẹ̀kẹ̀rẹ̀ so ṣùgbọ́n Ládípọ̀ ọmọ àdánwò ìgbà tá a kọ́ ti ṣe ń gbà kan wọ́n jí lórí tẹlifíṣàn tí wọ́n ti tàn káàkiri ọ̀pọ̀ gàwánú jẹ́ torí kò kí n fi ọpọlọ ṣeré tó lè dọ̀jú ní kí èèyàn mú kan ní tó bá jẹ́ nǹkan ọpọlọ ẹ̀ torí tó ronú gbé kalẹ̀ ẹnu láì wí wọn kan wọn ní èèyàn tó gbé mi lórí lọ́pàá àánú jẹ́ ẹni tó gbé mi láṣọ ògbé nǹkan kan dúkìá aṣọ kò tó tèrò ó ní ẹni ọmọ kú fún tọfọ ọlẹ́rán kò yàtọ̀ sí kéwì ọ̀sọ̀nù lọ́wọ́ èèyàn bí ilé bá wó léèyàn lórí bí ẹni tó pàdánù sí ọpọlọ ni so ó cherish value ẹ̀ gan so wọ́n wá ní ọ̀gá kò sí ní táàsì sí o ẹ̀jẹ̀ àgbà fọlọ́hún bí àwọn wàá ṣe wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́hún wọ́n ṣe tíátà mọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ nìkan tí wọ́n fẹ́ràn mi àwọn èèyàn bá mi pé Ládípọ̀ ọmọ àdánwò yìí àdéṣe kí n bọ́gà sọ̀rọ̀ kí n bọ́gà wa sọ̀rọ̀ kò sẹ́ni tó lè rọ̀ bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbà mo kàn lọ bá wọn jọ ẹ̀ ní akíníta Abdulateef Akíráwà ọ̀gá wa kan báyìí mo bá wọn sọ̀rọ̀ yẹn ní wọ́n fẹ́ sí Ládípọ̀ ọmọ àdánwò oníbẹ̀ ní sá wọ́n wá fún mi ní òfin tó gáìdì ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tí wọ́n ti wọnú ẹ̀sìn ọgbọ́dọ̀ dúró tóbìnrin mo ní òye ní dúró tóbìnrin nínú àbí ẹnu ẹ̀ àmọ́ ìwúra wà náà kan báyìí náà ni mo sá nà sórí sọ̀rọ̀ wọn ẹni tó wá jẹ́ agbátẹrù iṣẹ́ yẹn wọ́n á lọ sọ fún pé ọ̀gá tó pọ́n wọ́n gbà kankan àgbọ́dọ̀ fún ọ wọ́n á ní kò sí wàhálà kàkà fún wọn mo sì gba Ládípọ̀ ọmọ àdánwò lọ́wọ́ náà Ládípọ̀ ọmọ àdánwò yẹn èmi ni mo produce ẹ. lọ́dún wo sá. 2005. ó ti bí ogún ọdún náà àbí 2005 20 years náà nígbà ogún ọdún ni. láti Ládípọ̀ ọmọ àdánwò so mo náà ti ṣe mo ṣe torí lẹ́yìn ìgbà yẹn àbá tó yá bí ọdún méjì sẹ́yìn ni mo ṣe Ajéyẹmí yẹn Ajéyẹmí yẹn ni mo ṣe kàn yìí. so ẹ̀yàn tí wọ́n káàkiri àgbáńlá a sọ pé èyí máa dùn ó máa láàrin bàbá tí a gbé wá àwọn náà ni Alhaji Abdulateef ìwà ẹ̀mọ̀ sí bàbá Fọ́kòkò tí wọ́n tó pè ọ́ lórúkọ kan ṣùgbọ́n nílùú tèmi àgbà wọn tó lé dáadáa. bẹ́ẹ̀ tí ẹ pé nítorí bẹ́ẹ̀ pè mí mọ́ dáyé ló. bàbá ní sáà àgbà kan nígbà kan abẹ̀sí ní rí i pé ẹ fara sí Èkó dáadáa ṣé kò lẹ́yìn gbé làbẹ́ ṣùgbọ́n Ìbàdàn. Ìbàdàn mo wà. ẹ̀bùn àmọ́ rí ilé Èkó dáadáa pàápàá lọ́dọ̀ àwọn MC Olúọmọ. bẹ́ẹ̀ ni. kí làgbẹ́sọpọ̀ yẹn àti MC Olúọmọ àbí Koko Zaria talẹ̀ ń bá ṣe gan nínú àwọn méjì. àti Koko Zaria Olúọmọ ni mo bá ṣe. Olúọmọ gangan. Koko Zaria ó jẹ́ ẹni tó bá ti wà pẹ̀lú olólùfẹ́ yẹn. bẹ́ẹ̀ni. kò sí kéèyàn wọn nífẹ̀ẹ́ sí. olólùfẹ́ mi ẹni tó onísábàbí mi ni mo tún lè pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò lè mọ́ kódà gbogbo èrò ọkàn ni kí n mọ gbé kò. ìyẹn MC Olúọmọ mi. ó fẹ́ràn àgbàlagbà yàtọ̀ pé èèyàn jẹ́ òṣèré ó fẹ́ràn àgbàlagbà tó jó ní làákàyè torí pé tẹ́ni ìbá wà pẹ̀lú mi ààrẹ kọ̀ọ̀kan lọ́ra ìwà àti ṣe wọn. ẹlẹ́kejì tó wá fẹ́ràn òṣèré púpọ̀ so eléyìí kún ní bá ti wá sọ́dọ̀ ẹ̀ bá a ṣe mọ̀ra ó jẹ́ kí n má bẹ̀rẹ̀ ká má fa torí kò sáyé lọ títí tó bá tóbi jọ́ mélòó báyìí ni ó ti máa pèrè bàbá sálàáfíà lẹ́wà yóò mọ̀ pè mí àlàáfíà ni mo wà. wọ́n pè yín fúnra wọn. wọ́n máa ń pè mí dáadáa á pè mí sálàáfíà lẹ́wà sẹ́wà òkè màá ni mo wà òkè màá ti rí i pé èmi gan ó ti rí i pé àṣìṣe àtọ́jọ́ mẹ́ta nìyẹn. ìfẹ́ kí n wá rò. màá wá sí kò mo lè fara tí n bá dé lónìí nísìn sẹ́wọ̀n pé sẹ́wà
irú ni mo ń sọ fún yín nísìn wọ́n lè pè nísìn pé ṣẹ́kùn wà níbi tí n bá tẹ́ bá lọ́dọ̀ olúùlú tẹ́ bá sọ fún pé olúùlú ẹni mi ṣe máa ń pè ní bẹ́ẹ̀ ni MC Olúọmọ olúùlú bẹ́ẹ̀ ni tí n bá dọ́dọ̀ ẹ̀ tí n bá pé olúùlú ọ̀la àmọ́ ń lọ o gbogbo tẹ́ bá ń bá a sọ lẹ́yìn ìgbà náà kò gbọ́mọ́ ó ti dùn pa wọn kẹrọ pé lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ẹ̀ iṣẹ́ bí wọ́n ṣe fún kò sí ní mọ̀ ṣe fún ẹ̀kọ́ tó kò sọ̀rọ̀ náà ni ẹ̀sùgbọ́n wọ́n yí ọ̀rọ̀ kan òwe kan lẹ́ ń sọ láti tẹ̀tí débi náà ọ̀rọ̀ kan òwe kan ni tó sì wúlò. ẹ mọ̀ pé ṣé kó yàtọ̀ fún gbági ẹ mọ̀ pé òyìnbó ní abínibí yàtọ̀ sí ability o yàtọ̀ sí ability bẹ́ẹ̀ni gbogbo táwọn ṣe ètò àjogún bá ń bẹ lọ́pọ̀. ẹ bá ń ti fìlànsì ajídí ẹ báyìí kó jókòó dáadáa. nígbà tí wọ́n bá bí wa bí àwa náà tó wá súnmọ́ àwọn àgbà tí àwa ń kẹ́kọ̀ọ́ lára wọn táwọn kọ́ wà àti ṣe yàtọ̀ fún yẹn ọmọ Ìbàdàn ní mi ṣé ẹ̀sìn mọ̀ pé wọ́n máa ń sọ pé Ìbàdàn a ní àpótí aṣọ àpótí ọ̀rọ̀ la ní. àwọn náà jẹ́ lọrin Kwara ńkọ́. ṣùgbọ́n níjọ́ ni o ẹni tí ó bá ta kàngbọ̀n nípa aṣọ nísìnyí tàbí pa fàájì nísìnyí yóò múra o. aṣọ wà ọ̀rọ̀ wà. alágbára Ọlọ́run gbogbo ìlú wà. Ọlọ́run kankan jẹ́ àyà ń bẹ Ọlọ́run fi kẹwàá. àtúpẹ́ àdúrà alihamudulilayi. so ọba tí a ṣe bẹ́ẹ̀ yẹn ń tún wa máa padà bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ìṣe pọ̀ sí i di ọ̀la ìgbà míì ìbò nǹkan ọ̀pọ̀lọpọ̀ bàbá olóòmọ ni. ọmọ ń pè é ti lọ́mọ kò lu ọmọ náà. mọ́kà mi àkọ́kọ́ tí mo lọ látọ̀dọ̀ olóòmọ 2008 ni torí 1991 ní mọ́kà Jabar Alhaji Shehu Jabar 1991 ni nígbà tó ti tèmi pẹ̀ tí mo sún tèmi àtọ́lọ́ wọn mọ́ra mo lọ sí hajj ní 2008 nígbà tó di 2012 mo lọ sí múra so ó fẹ́ ẹni tó bá ń ṣẹ̀sìn tí èyí pàṣẹ kàn fẹ́ ní ó ṣe tí ó ń ṣe tá a sì rí nínú wa rẹ̀ ó fẹ́rẹ̀ ó kéde níjọ́ tí mo ti mọ̀ kó tó dásìkò yìí tí ò tiẹ̀ tí jẹ́ nǹkan kan lọ títí tó báyìí kì í fẹ́ kéèyàn jẹ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ kì í fẹ́ kéèyàn gbé ẹni wà ń láre lẹ́gbẹ̀ẹ́ olóòmọ ọmọdà ọlọ́mọ tẹ́lẹ̀ bá rọ̀ pé nígbà tó di ẹ̀ka ló ń ṣe rárá láti lẹ́ rẹ̀ ni ẹni tí ò bá mọ̀ ni ó máa sọ yẹn ẹni tó bá mọ̀ wẹ̀ mọ̀ pé kì í séèyàn tí fẹ́ kéèyàn jẹ́ ọmọ nìkejì. bàbá gẹ́gẹ́ bí ẹni àwọn aráàlú gan pàpà àwọn àpè ní bàbá Olúọmọ. bẹ́ẹ̀ni. àwọn aráàlú kan tí wọ́n jáde láìpẹ́ wọn nígbà tí wọ́n ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí Olúọmọ káwọn kan jọ pé initially àwọn ò tiẹ̀ pọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti pé tẹ́rì òun náà sọ fún Ṣàkọ́ náà sọ fún Kasim wọ́n á bẹ̀rẹ̀ sí pèrè àwọn nọ́mbà yẹn wá pọ̀ gan-an ẹ̀rọ àti wọn lọ bí over 100 nígbà tí wọ́n tún àwọn tó ń gbowó oúnjẹ lójoojúmọ́ ṣùgbọ́n èyí tó wá jẹ́ pàpàpà rí pé nígbà tó parí tí ààrẹ náà ti wọlé tán ó ti president Nàìjíríà àwọn ohun tó ń fẹ́ ṣe fáwọn kan wọ́n ní wọn ò ṣe mọ́ tẹ́lẹ̀ pé bí àwọn tó jẹ́ àgbà òṣèré bíi méjì kan ti jáde kó làbí mẹ́ta ni wọ́n pé Olúọmọ ṣe báyìí ó ṣe báyìí tẹ́tẹ́ wà ń bẹ̀ kí sì ni promise tó ṣe fún yín gbà yẹn. mo dúpẹ́ o fún ìbéèrè tẹ́ béèrè bó tilẹ̀ jẹ́ pé kò wù mí kí n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí kó mọ̀ di pé àwọn ara wọn náà ní ń takora wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí mi ò sọ̀rọ̀ nípa tèmi tèmi mọ̀ Olúọmọ pè wá ṣẹ́yìn mọ̀ pé ṣẹ́wà yìí àlọ́ náà mi náà táwa tẹ́bà tí tá ń jẹ́ rè bẹ́ẹ̀ni wọ́n pé àpé nǹkan báyìí wọ́n fi lọ wá ni ó dẹ̀ sọ ohun tó fẹ́ dalé lórí péjọpọ̀ àwọn èèyàn ọ̀sán tó fẹ́ dalé lórí ó dẹ̀ sọ ohun tó ní kápá láti ṣe fún yín fún ẹnìkọ̀ọ̀kan tàbá wà ní torí pé kámpù lọ gbà fún ẹnu ilé lọ ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n lòtẹ́ẹ̀lì ni a dẹ̀ ń ṣe à ń jáde lọ à ń campaign a dẹ̀ ń dé ẹ̀tọ́ wa dẹ̀ ń tẹ̀ wá lọ́wọ́ níbẹ̀ lójoojúmọ́ àbí lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n èpò límọ̀ wà ní àlìkámọ̀ bíbélì náà ní kí èpò àlìkámọ̀ kọ́ máa dàgbà papọ̀ pé nígbà tó bá táwọn àkórè wọ́n yọ èpò sọ́tọ̀ wọ́n yọ àlìkámọ̀ sọ́tọ̀ ohun tó ń ṣẹlẹ̀ gan nìyẹn nígbòdé stage kan wọ́n fẹ́ da sísítẹ́mù yẹn rú àwọn owó tí wọ́n máa fún ó dé step in
wọlé pé kí ló ń ṣẹlẹ̀ àwọn èèyàn nǹkan bá tó ń ṣe ṣàtúnṣe àwọn èèyàn àwọn kan lára wa ní wọ́n fẹ́ dàrú ńgbà yẹn tójú òun ò tó òun kan sẹ́ndì owó ni àwọn kan tí wọ́n ṣètò ẹ̀ bẹ̀tì kìí ṣe gbogbo wọn láàrin àtọ́ fẹ́ dá alálẹ́ gbaná ó tètè comment ó dẹ̀ yanjú ẹ̀ adẹ̀ títí tá a fi parí tá a parí ní láàrin ìgbà tá à ń ṣe ó kó oúnjẹ wá fún wa pé oúnjẹ tán ní ká gbàtà ha ó jẹun ètò kù oníkà náà pín láàrin ara wa a pín kálukú gbé lọlé ẹ̀ kálukú gbé lọlé rẹ̀ tí ìṣẹ́ kan tí ìṣẹ́ méjì ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ó pè ń kalẹ̀ pé tá a bá parí ètò ìbá ìlọ́wọ́ gbà lẹ́gbà ẹ̀rọ o kò sí kò sọ bẹ́ẹ̀ fèmí o ṣùgbọ́n ó ní lọ́kàn láti ṣe dáadáa fún wa ó sì wà lọ́kàn ẹ̀ láti ṣe dáadáa fún wa. bẹ́ẹ̀ ìgbà tó jáde kó ti ní ọdún kan ti kọjá ọdún méjì campaign 27 náà ti wọlé bọ̀ àbóhùn ló máa yàn mọ́ jáde pé ọkùnrin yóò fún wa nìkan tó sọ tó wà lọ́kàn tó fẹ́ ó ṣe ẹnìkan kan pé iye báyìí ń ṣe nǹkan báyìí fún yín o ṣùgbọ́n kò promise mi o pé tẹ́ ẹ bá ti bá parí ṣe pàápàá òkò ń fún ẹni iye báyìí. bóyá ti dára lé pé bàbá mi ni. lẹ́yìn ìgbà tá a kúrò tán ó pè àsí mítìn lẹ́yìn ìgbà yẹn tó fún wa ní nǹkan bẹ́ẹ̀ ni. nǹkan bíi 10,000 àbí. owó kì í ṣe 10,000. owó gidi owó tó lóko ni ló fún ẹnì kọ̀ọ̀kan wa. gbogbo ẹ̀bí ọgọ́rùn-ún àbí àṣàyàn nù yín. gbogbo wa bá a ṣe wá iná lò ní ká wá ó pe mítìn ní adẹ̀ wá. kálukú sì lẹ́yìn lọ́lé. àbá ẹ ń bá sọ pé kò rí bẹ́ẹ̀. àwọn olùdó tó wá jáde alápinni tó jáde àtàwọn tó láwọn regret pàwọn ti ẹ̀ campaign fún Tinubu bó wá ní ká tò yún sí baba bó ní ká tò sí. tó ẹ̀yin dẹ́ mọ̀ bí tẹ́ fi sí o ẹ̀yin ni ẹ mọ̀ bí tẹ́ tò sí láàrin o ibi tó mi tò sí lọ́dọ̀ tèmi ni mo sọ fún yẹn mo dẹ̀ pa àwọn èèyàn bí irú mi bẹ́ẹ̀ pọ̀ tí wọ́n gbé dẹ́ bá béèrè bí wọ́n ṣe sọ̀rọ̀ nìyẹn àárín wọn ó kù wọn ọkọ̀ àwọn ó bá wọn ṣàdéhùn o bí ọba wọn ṣàdéhùn èmi ọmọ ṣùgbọ́n kò pé èmi kalẹ̀ pé bàbá òkú tẹ́ bá parí iṣẹ́ tán iye báyìí ní fún yín wọ́n ní lọ́kàn yìí pé tí wọ́n á ti ṣe dáadáa pẹ̀lú wa òun ò ní parọ́ fún wa ṣé ẹlẹ́ran ara gbogbo wa ẹni tó ṣe lóye ṣó náà mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀. ẹ sọ bàbá kára fúyẹ́ èyí ìyá wọn náà kán lè bóyá wọ́n ṣe ọ̀mọ́ nílé. pé ìjọba tí ó ṣerú ẹ̀ náà tá a ṣe tá a ní ìjọba ò ká wáyé pé ìjọba ló pè wá ní ìsìn pé tó àwọn èèyàn mi tí wọ́n ṣe nǹkan báyìí o wọ́n gbówó kalẹ̀ tá a sì gbọ́ pé wọ́n gbé kalẹ̀ tí ò wá gbówó fún wa. àwọn kan tẹ̀ ní bóyá Tinubu wọ́n ti gbówó rẹpẹtẹ wọ́n ti. ọ̀rọ̀ yẹn dàbí ẹ̀ ń ṣènáwó kẹ́ńgbà pé ẹ̀ ń ṣènáwó mo sì jẹ́ ń tó súnmọ́ yín mo wá ronú wípé kí ni mo lè fi ṣèrànlọ́wọ́ fún ẹni mi mo wá dáná jẹ pé òun rèé o èmi náà fi lè ṣèrànlọ́wọ́ pé ó sì jẹ́ nìyẹn. ẹ wá palára ẹ pa ẹ náà wá jẹ ń bẹ. ẹ náà jẹ́ ń bẹ o ṣùgbọ́n tó bá dojú ọ̀la tó lọ́n bá pé tó o tún ju báyìí lọ yóò tún ju bá a ṣe ṣe. èdè náà lè sọjọ́ fún eré pàpẹ́ àwọn wà mí ìnáwó mi àwọn náà gbà báyìí. bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn pé tó bá dọ̀lọ́ ọ̀la o tó lọ́n bá tún pé kọ́ yọ ju báyìí lọ ẹ̀ẹ́dì lára mi màá sì sojú tán ẹ̀ kí n ṣe. bó bá ṣe mọ̀ báwa ń kálukú ṣe ń ronú. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. so ibi tó bá wúwo ní kálukú ló lè tún sí ṣùgbọ́n bó ṣe rí níwájú Ọlọ́run ó nìyẹn. tó pẹ̀lú ògbọ́n Ọlọ́run àwọn náà nígbà pé aṣáájú Ahmed Bọ́lá Tinubu àkànbí ọmọ olódó jẹ ẹni tí kì í jẹ nígbé ni ńlá nínú olóṣèlú jẹ pé bó bá kódà kì í fojú kéré èèyàn fáwọn tó ń mọ Tinubu dáadáa. kò sí ní tó burú o torí kálukú ló ní ẹ̀tọ́ láti sọ ohun tó ń bá mi lọ́kàn rẹ̀ ṣùgbọ́n àwọn ẹni yìí tá à ń sọ yìí náà wàláì tàlà ìsún àbí láìláì síláwà olólùfẹ́ olúọmọ ni wọ́n. làwọn yìí náà. tí mo dẹ̀ nígbàgbọ́ pé tí nǹkan kan bá jáde lọ àtúbọ̀ ibi tí wàá rẹ̀ tó wá ṣe tó bó ṣe ṣe ṣe. ó ṣe rí náà. mo ń pín nǹkan bá jáde lọ yóò ṣe nítorí báyìí kó ṣe kò ní gbé nítorí pé ẹnìkan sọ yóò ṣe nítorí báyìí kó ṣe. olóòmọ ti di fertilizer bíi barista ó ti di mọ̀nú ó ti di gbogbo ẹ̀ kọ́ lọ́n ṣe gbogbo wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bàbá tí a bá wò dáadáa lẹ́nu iṣẹ́ ǹjẹ́ àti ẹ̀rígbà kan àrísà kan tó fẹ́ lé yín pé ó lákè mọ́ ọmọ sọ mi padà sí di télọ̀ mi tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. ó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ bàbá. ẹ ṣe a lọ sí
ọ̀pọ̀lọpọ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ẹ ń bá jẹ́ alárìnjò tíátà tó jẹ́ alárìnjò ń tíátà tí èsì pé òjòdè ń dàgbẹ̀ kílẹ̀ pé òjòdè kì í dàgbẹ̀ òjò dé kí n dàgbẹ̀ ṣé mọ̀ pé pípa bàbá lọ pọ̀ YouTube dé èmi náà ló lóyìn tóòrùn bá ó pọ̀ ń ta báyìí ó pọ̀ ń ta àwọn YouTuber tóòrùn bá tí ẹ̀rùn bá wà sẹ́yìn pé pápá oko ọgbẹ́ lọ hàn bẹ́ẹ̀ ni tóòrùn náà wà ní pé òjò ti ń bọ̀ yémi náà sáré inú ẹgbẹ́nu sí ẹgbẹ́ ń bẹ̀ kí n kó bèbí mi lò náà ń pè ní òjòdè ń dàgbẹ̀ òjò dé ń dàgbẹ̀ sẹ́ẹ̀rí pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ tàbí ká sọ wípé ipò tí a wà àfi ká ṣe sùúrù torí pé kò sí ẹnìkan tí ó jẹ́ alárìnjò tí ó pọ̀ ojú òun rí fèrè ojú òun ò rí ṣé gbà míì tẹ́ ti pàtẹ eré kalẹ̀ pé ìrálẹ̀ òní ò tẹ́ ní stéèjì lónìí tó yẹ pọ́tọ̀ níbi tẹ́ ní lọ́la tó kù dẹ̀dẹ̀kẹ́ bẹ̀rẹ̀ tó jòdè tẹ́sí ti gbọ́ abẹ́ ti gbowó àti rọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbowó ni wọ́n ńgbà náà wọ́n jà tíkẹ́ẹ̀tì wọlé wọ́n jà tíkẹ́ẹ̀tì wọlé ni iṣẹ́ tẹ́ kápẹ́ bí àná bí tẹ́ ẹ̀tajà ń bẹ́ ọlọ́run pé kí o kárọ̀ wọ́n mu tá a dé ìlú kan lónìí tààtà ibi tá à ń lọ́rọ̀ làwọn bíbí ò tó ṣe rí ẹ dákun ó sì ti ṣẹlẹ̀ rí dáadáa tí mọ́tò wá kú sáàrin ọ̀nà tí mọ́tò tí ọ̀sọ̀gbọ́n tá a lè ṣé bọ́ọ̀lẹ̀ kájà lẹ́yìn náà ló ń gbaná àbí olè lù ú ń bẹ̀ nígbà bọ́ọ̀sì là ń ló ń gbaná bọ́ọ̀sì àwa dénú oko lóko tó ẹ pé oko tí nígbà tí ọba sọ́nà kan ìbẹ́pẹ́ dúdú gan àti kàjẹ́ rí nígbà tí láàrin ọ̀nà ògbó bẹ́ẹ̀ náà ó dùn máa tó tún sí ká tó kúrò so ìpèníjà oríṣiríṣi wà àbí nígbà tó bẹ̀rẹ̀ oníṣẹ́nimá yìí tá a lọ jẹ gbèsè ká fi ṣe fíìmù tí àwọn tí wọ́n ń ẹlẹ́dà rẹ̀ parí kìíní kọ́pì níjọ́ tó bá jáde náà ni ó jáde so ìpèníjà oríṣiríṣi ló wà Ọlọ́run nìkan sì lọ́lùpọ̀ kan lè wà àlẹ́ nìkan kan torí ẹ bá rẹ lómi tẹ bá rí àwọn pé nílùú òyìnbó ẹ bá rí báyìí àti lọ ní àní Nàìjíríà kò sí irú ẹ̀ wọ́n àwọn kọ̀ọ̀kan náà àwọn tí wọ́n jẹ́ èèyàn wa tí wọ́n jẹ́ bóyá gómìnà ní wọ́n ṣàánú wa báyìí ní wọ́n ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ kà wá kún. káwá rí ìgbà tẹ̀tẹ̀ ìpara síbi télọ̀ tẹ gbé sẹ́gbẹ́ kan náà pé tó bọ́bá yá bọ́lọ̀ bá kọ́ àwọn ọmọ tó ṣe léyìí. ibi tọ́lọ́run ti wá fi rẹ̀ hàn nìyẹn kò wá sígbà tí mo kábàámọ̀ ẹ̀kú òrí tí mo kábàámọ̀ rí Ọlọ́run pé kí n fi sílẹ̀ rí. ẹ̀fílẹ̀ gan tí n bá ti máa padà iṣẹ́ mi wà tí mo tó ń ṣe torí mo pé mo sọ fún mi pé mo ta building material bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí mo rẹ̀ ọ̀rẹ́ mi kan ló pamílẹ̀ níjọ́ kan adéwálé ẹlẹ́ṣọ̀ èmi ti kúrò ń gba ẹ̀yẹ fún mi. àwọn wọ́n jókòó síbi ìlànà pẹ̀lú ògùn Ọlọ́run. nígbà kan mo ra ìṣẹ̀yìn díẹ̀ so ní ọwá ń bọ̀ ní àti ibi sinimá ọ̀gá wa kan bàbá Oyin Adéjọbí ní àti Òṣogbo nígbà yẹn wọ́n bá yàdọ̀ mi ní ọ́fíìsì mi ní kéètì bani afọ́kòkò ibi báyìí ló ń tí ń bọ̀ mo ní káàbọ̀ mo bá dáná bá ní kan wá ara ń jẹ fún ọ jẹun ọmọ mi nira mo fún change ńgbà tí ń lọ wọ́n máa lè ní òun gbà tí ó rí pé mo tún padà sí tí mo wá táwa jọ sí báyìí lọ́wọ́ ní fọ́kòkò àti ó tún lè padà sí dídá ta mo ní kó ìgbà kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹlẹ́ṣọ́ àbí ẹlẹ́ṣọ́ rẹ̀ wá ní ọwọ́ àti ẹ̀sọ́ sórí ọmọ akàtà yìí bàbá burúkú yìí nígbà tó ń lọ sọ́dọ̀ rẹ̀ tẹ́ bá fi ṣe ń fẹ́ omi tó jókòó sí ṣé ọ̀rọ̀ àǹjẹ fóun tó ṣe kinní kan sẹ́ẹ̀rí sẹ́yìn bí ẹni tí ń ta tẹ́tẹ́ ni tí ń ta pool ẹwẹ́ ẹ lọ wọ ẹni tí ń ta tẹ́tẹ́ wọn bí bàtà wọn bá jẹ́ àdọ̀ bá kéde pé báyìí wọ́n sì tún wọn ta lọ. kí bàtà tán lẹ́sẹ̀ wọn wọ́n sì tún wọn ta tẹ́tẹ́ lọ so ẹni tó bá ti tí iṣẹ́ ìwà ìbá ti wà nù ẹ̀ tó bá ti wà nù ẹ̀ jẹ́ kódà tó bá lọ bímọ tí ọkọ ẹ̀ ní kọ́mọ́sì tíátà o yóò fà gbà fún tó bá di pé ó ti gbogbo ọmọ tí ó bì tán àfi tí ó bá gbọ́ pé tí ó wo fíìmù tí ó lórí àgbà kan lálẹ́ òní tiẹ̀ ní tí a ti gbọ́ lálẹ́ òní àgbà máa ń lù káàkiri tó bá di gbọ́ báwọn àwọn mi àmọ́ sápò ní ọkọ̀ tí wọ́n tẹ̀lé yọ wọ́n tẹ̀lé wọ́n pé iṣẹ́ yìí báwọn náà ti jìyà fún rí so gẹ́gẹ́ gan ni iṣẹ́ wa yìí tí èèyàn ò bá ti káàárẹ̀ ọkàn lórí nǹkan tí bá ń ṣe tó sì ní gbàgbọ́ pé àkíní àwọn kan ṣe wọn èmi náà ò ṣe yóò rí ṣe. bàbá ọjọ́ wa ni inú yín dùn jù nídìí iṣẹ́ yìí èyí tó ṣẹlẹ̀ yìí alhamdulilayi rabbil alamin ló ṣẹlẹ̀. ọjọ́ tí inú mi dùn ọjọ́ tí mo pé mo lọ tí mo ẹ̀rí pé mo sọ ń sìn pé ọjọ́ tí Alhaji Jabar tó lọ Mẹ́kà yá mi. kí wọ́n ní Mẹ́kà. mi á rò pé
nígbà náà owó sì ní owó ní ìgbà yìí márùn èmi náà máa ka musa jáǹjẹ yà lẹ́nu fún mi ní máa ka ẹ bá jẹ́ mùsùlùmí tí ó bá ti lọ sí hajj kò mọ Ọlọ́run tí ń sìn tí ẹ mo sọ pé tí ẹ bá jẹ́ mùsùlùmí tó jẹ́ olùsìn Ọlọ́run tó sì ń lọ náà Al-Qur'ani lẹ́kọ̀ọ́ kan tó ń tí ó lọ sí hajj gẹ́gẹ́ mo sọ pé kò mọ Ọlọ́run bá ti ń sìn ọmọ pọ̀ ń sìn Ọlọ́run bẹ̀tì yóò mọ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá tún débẹ̀ wọ́n bá tó bá dọ̀hùn torí àwọn nǹkan mèremère níbi téèyàn ti gbọ́dọ̀ rúbi sí rẹ̀ tí wọ́n bá ti dọ̀hùn báyìí àbí kẹ́ máa ro dáadáa. wàláhì. ó ń gbà tí a lọ sí hajj àkọ́kọ́ yẹn wọ́n wà lára àwọn welfare officer tẹ́nìkan bá ti táàrẹ̀ ọba ti yá àmú lọ sí hospital tẹ́nìkan rẹ̀ báyìí àwa fẹ́ lọ sí ọjọ́ yìí kankan làwa fẹ́ kó ní Mẹ́kà tá a fẹ́ lọ sí Mẹ́dínà. mo á ní ọ̀gá o nǹkan kan tí ẹ ṣe mí láti bàtẹ́ mi ò ti débi àfẹn tí ó tára rẹ̀ tí ó sick tí màá mú lọ sí hospital ló fi sọ pé Yorùbá ní ẹnu ẹni la fi kọ́ méje. wàláhì. bilayi lazim láti bẹ̀ náà ni malaria ti bẹ̀rẹ̀ fún sí mi. kẹ́yìn kọ́ wọ́n pé. mọ́kàn ní kí ní ọjọ́ ni mi sì láǹfààní àti lọ tàwa fún padà. òun ni mo sọ yẹn ẹ̀ṣẹ̀ ni ká ní mo ráǹfààní àti lọ sí Káàbà padà àti múra kálukú ẹ̀sìn mọ̀ pé kálukú pẹ̀lẹ́ rú ẹni. bẹ́ẹ̀ni o. tó ń ti bí mo ṣe ń gbọ̀n báyìí náà mo sì gbẹ́rù mi tí mo gbọ̀n. màá rí i pé bí wọ́n ṣe dé Mọ̀dínà báyìí mọ́sálásí Ànábì mo sáré lọ. sallallahu alayhi wa sallam ní Medina. mo ti dẹ́ṣẹ̀ Ọlọ́run foríjì mi. foríjì mi Ọlọ́run mo túbà foríjì mi Ọlọ́run mo túbà. bí mo ṣe débẹ̀ tí mo lọ ó parí para mi ṣe ya nìyẹn torí ni mo sọ pé ńgbà máa para délé máa ní àkàbíyèsí rẹ Ọlọ́run tẹ máa ń gbé ilé àṣẹ mo gbà pé ilé àṣẹ níbẹ̀ tẹ máa rí kó wí ilé àṣẹ ní Mẹ́kà. tó wà mùsùlùmí tí wọ́n wà Ọlọ́run bá mi ṣe ní ìwọ yìí o Ọlọ́run bá aláàjì kọ́dọ̀ ṣe ní àlọ́tún lọ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run máa jẹ́ kí àjì wọn bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ń gbèrò àti lọ bí ẹ dẹ́wọ̀n kànú sí bí dẹ́wọ̀n kànú sí àánú ó dìde jáde fún àwọn náà ṣe lọ wọn padà dé wọn dàbí kí n máa lọ lójoojúmọ́ ni o. àjọ lọ pẹ̀lú ògo sísè àjọ lọ ṣàkóso ló fẹ́ lọ àjọ lọ pẹ̀lú ògo Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ albarka Muhammad sallallahu alayhi wa sallam àwa láti iléeṣẹ́ AK Media níbi àti ṣe Oyinmomo ọ̀gá wa ní kagbélé fún arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndéjú aya àṣekún ní kagbélé abẹ́ kíndé débi o. mo dúpẹ́ aya àṣekún bẹ́ẹ̀ni ẹ máa ṣe o àmì Ọlọ́run ẹni wọn bànújẹ́ o Allahumma àmín ahọ́n ìbọ́lọ̀ ẹnu ọmọ ò ní bọ́ lọ́wọ́ yín o àṣẹ o àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín Allahumma àmín wọn ní apẹ́ bí ewé àpẹ́ adára lẹ́wọ̀n àbí ọ̀sìn ajímọ̀ fún ọ̀pẹ́ bí ewé rinrin gbogbo àwọn ọ̀pá ọ̀pọ̀ wọn bá gbẹ́ ewé wa gbàdo àṣẹ o àṣẹ ti dùn máa rí ò ní máa padà sí aburú Allahumma àmín láàjẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́ ẹni ò ní máa padà sí aburú Allahumma àmín gbogbo òṣìṣẹ́ bí ẹni máa padà sí aburú àmín ilé iṣẹ́ ọ̀hà ní jóná o àmín Ọlọ́run ìwọ ìka lọ wá mi sí ọlọ́run pé káyọ̀ ọ̀nà sí ọ̀ráyè ò ní nà sí. àmín wala quwwata illa billahi al-aliyyil azim bàbá ká tó mọ̀ lọ kí wàá ní tuntun látọ̀dọ̀ bàbá Abdul-Lateef Alhaji Abdul-Lateef tí wàá mọ̀ sí bàbá fọ́kòkò kí ni kí wọ́n retí látọ̀dọ̀ yín. à ń pò lọ́wọ́. alóòṣè rọrùn. à ń pò lọ́wọ́ tí kàn ń sẹ́rù báwa náà ni pé òkò títí ń jágún òjàgún mọ́ o. gbogbo àgbààgbà ọ̀gẹ̀dẹ̀ títí ń sọ àgbààgbà wẹ́wẹ́ lókùn tí ń fún ní ìjẹba yìí o. ètò àfi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àwọn ọmọ wa. tí Ọlọ́run pé kí nǹkan máa yí padà ní dáadáa fún wọn. tẹ́yìn ti tọ́jú sẹ́yìn. adúpẹ́ o torí wọ́n ṣe dára lónìí. ẹ wo tẹ́ bá rí iṣẹ́ wa ń ṣe ẹ́ rí pé lẹ́wù táwọn àti ẹ̀tún wọ́n tó ti sún síwájú. sinimá àjò ní tá a ti fọkàn sí pé kò lè báyìí làwọn ọmọ wa ń ṣe báyìí. n ò dẹ́ dá sí wọ́n ń pẹ́ wa náà sí àjọ ń ṣe náà ni. so wọn ò ní àná ò ní máa. gbogbo àwọn oníṣà bíi àwọn 7 doors nǹkan. lágbára Ọlọ́run àjọ ṣe ni. adúpẹ́ torí pé wọn kò yàn wá kéré. alhamdulillah. wọn ò pé tiwa bò Ọlọ́run aláǹjùlọ yóò sì dáhùn náà lágbà. wọn wà ní máa padà sí burúkú. so gbogbo yẹn ò jẹ́ kí àwa náà tẹ́ bá rí táwa náà ṣe bá a ṣe ń ṣe yìí romi wa ti ń jó lójú omi. àwọn ni o àwọn onílù nù. àwọn Fẹ́mi Adébáyọ̀ àwọn Ọdúnládé gbogbo ọba àwọn Fúnkẹ́ àwọn Ibrahim Wàtífù fetí àbálòǹgbò gbogbo àwọn yẹn adúpẹ́ lọ́wọ́ kólé àfọdù Ibrahim Sata gbogbo ọba ata Ọlọ́run jẹ́ kó tábà bí fún wa Ọlọ́run jẹ́ kan náà dàgbà Ọlọ́run bá dúró tí a. tó ọba aláwọ̀ bí a tó máa kún wọn
ìyẹn náà ni pé ohun tí àgbà bá ṣe lónìí ẹ fi ọmọdé o torí tí a bá padà wà níbi gẹrẹjẹ àwọn ọmọ náà wọ́n lè ṣùgbọ́n ẹni kò wá ní burúkú kò ní bàjẹ́ fún kálukú gbogbo wọn àwa náà àdúgbò làwọn tí wọ́n fi ọ̀nà wọn tó fi mọ̀ wá àwọn ọ̀gá wa Àlàó Adédayọ̀ àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀gá mi ti ń bẹ ní London lọ́hùn alvin ẹ̀dá àti Adébáyọ̀ Bàbára ti ń bẹ ní Kẹ́bì gbogbo yín pápátá ní adúpẹ́ fún kí ọba Àlàó àbí kí ó jẹ́ kí a mọ̀ ọmọ ṣe. so Adéyẹmí Kazeem ni orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú èmi lọ́mọ Àjàlá ẹni ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjí Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkò ni o ó di Ṣàngó ará Àbáyọ̀mí Ọya Àdíòrì òrìṣà tí gbogbo ará Ajíkànjí fi obì kàn kẹ́kẹ́ òun náà ni Ọya ara alájọ ló ń fi ojú di o ká lọ sí bàbá mi lókè ní Sàárẹ̀ tí bàbá mi Àlàbí tí ń ṣàyẹ̀ àgbà ó dàbọ̀.